Assalamu alaikum warahmatullah. Ẹ má bínú, èmi ọmọ tán pè ní bóyá wọ́n fúláàgì àbí kìíní kan. Ọkàn sáà dédé ìdálẹ̀ kan náà pawó. Náà gẹ́gẹ́ bí nǹkan tí mo wá sọ̀rọ̀, bàbá Waziri ilẹ̀ Yorùbá. Ẹ má bínú, mo sọ lẹ́yìn pé ní èyí tí mo wá ṣe ike sí torí àrífín àbí kankan. Àmọ́ mo rí pé lọ́pọ̀lọpọ̀ gbà kọ́dẹ̀ ẹ máa wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Olúwo. Ẹ máa jókòó tí wọ́n alábàáṣe níyín fún wọn dáadáa. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tán bẹ níwò náà mọ̀ pé láéláé nígbà kábùkù ọkàn wọn. Bẹ́ẹ̀ anybody tó bá wá fara mọ́ lu tiẹ̀ náà wípé ní kẹ́nìkan kàn jáde àti ọba ìlú àti àfáà ìlú àti àwọn tó jẹ́ gbajúmọ̀ ìlú kó sì ọkọ̀ mú ogun wọn búná kọ́ lálàsí wọn kọ́ padà wá bẹ̀bẹ̀ padà. Ẹ jẹ́ ká kọ́ rápèjúwe bẹ́ẹ̀ ń bì kan náà káwa náà wá gba bẹ́ẹ̀ ńlọrin. Eléyìí tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí mo ti káyà fún ọ lẹ́ẹ̀kan. Ọlọ́ni wa in aqabtum bimithli ma uqibtum bihi fa'aqibu bimithli ma uqibtum bihi. Bẹ́ẹ̀ bá gbáyìn létí sùúrù ní pé kíyàn kó fi sùúrù sí àmọ́ kò sáburú bí kóhun náà láti ẹ̀ náà padà. Ẹnìkan gbọ́dọ̀ mọ́ gbójú ẹgbẹ́ kan káàkiri kẹ́nìkan mọ́ gbé tí ẹ̀ pé kọjọ mọ́ gbé láfàfù lọ́dájú. So bàbá Waziri ìlú wo ẹ jáde ẹwà bá Saheed Shittu bẹ̀bẹ̀ kọ́dà ẹ̀ sọ́nbẹ̀ pé ní ọ̀rọ̀ tó sọ yìí ó kù púpọ̀ káàtó. Akramakumullah kìí ṣe ó kù púpọ̀ káàtó nìkan. Ẹ jẹ́ kí wọ́n kọjọ́ mọ̀ pé ní tóun ṣe òun kù díẹ̀ káàtó tó bá kù díẹ̀ lóòótọ́ tó bá kù púpọ̀ ẹ jẹ́ kó mọ̀ pé ní ó kù púpọ̀ káàtó. Bákan náà ni pé ní ìjọ orígun kan ló ṣe é sí. Èé ṣe tó ṣe pé ní orígun kan lẹ́ ń bá bẹ̀ sí. Mo wá sọ lẹ́ẹ̀kan wípé ní ọ̀yẹ́ káwa náà jáde ká bá bẹ̀bẹ̀ wípé náà ẹni tó sì wá ṣe yìí kọ́dà kọ́ wá mọ̀ kíníkan tó bá jáde tó bá ṣe sincere apology tí ò ní padà sídìí rẹ̀ mọ́ gbogbo àwọn tí wọ́n súnmọ́ tán máa ń pè wá àtẹlòmíì náà kò séyìí tó lè sọ wípé ní òun rìkọ́dù ẹ̀ látẹnu mi sí pé mo ṣépè fún tó bá wá ní kọ́ wá play rẹ̀ jáde à ń ṣàdúrà fún kọ́lọ́wọ́n ṣàánú rẹ̀ kọ́lọ́wọ́n ṣàlékún ìmọ̀nà fún un. So tá bá hate ẹ ti rí ihe nú ọ̀rọ̀ wa rí ẹ sì ti rí ìdìmú àmẹ́lẹ́ tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò bá dá káwa náà jáde káwa bá bẹ̀bẹ̀ kódà tá bá bá bẹ̀bẹ̀ gan àwọn yorùbá hìn a onísúnnà gidi ní lóòótọ́ ká ní tó fi wọ́n sun onísúnnà mi nu yá mọ́ wọn bàdá mi tẹ̀bí òun kì í ti pọ̀ nínú ayé nísìnyí ó ti pọ̀ so bàdá mi torí pé ní ìjáde wá bá Saheed Shittu bẹ̀bẹ̀ nítorí wípé àwọn tó jẹ́ ìpínlẹ̀ mímọ̀ tiwa àwọn tó jẹ́ ìpínlẹ̀ yìí tiwa tá fi ń jọmọ̀ lọ́rin gbogbo wọn lọ́tàbùkù wọn ká máa wá wòran ká wá dákẹ́ ká mọ̀ ní ẹ ṣe sùúrù ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí i tó dáa jù náà nù yẹn mọ̀ fẹ́ kí nǹkan tòrò náà ni àmọ́ kó tó tòrò ẹni tó bá wùwà scapegoat ó yẹ kó fi jófin náà. Láwọn àyè kan ṣàfáà ò wúlò tó bá wúlò ọjọ́ tí obìnrin kan Mazumiya tó jalè tán fẹ́ bá bẹ̀bẹ̀ Ànábì ní kí ló ṣàwọn èèyàn báyìí tẹ́fẹ́ sọ ẹ̀ńdọ̀mọ̀ Israel tó bá yẹ pé Fatima ọmọ mi lọ́bá sí tí ò lẹ́tọ̀ọ́ ìmọ̀ ọmọ ó gẹ́wọ́ rẹ̀ ní níbi tí ọ̀rọ̀ tí ó ṣàǹfààní tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run bá ti wà ńlẹ̀ ká mọ̀ ṣe ṣàfáà àkọlùkù kí ni ọ̀fẹ́ ṣe tán lára àwọn àfáà yẹn ẹ jẹ́ ká jẹ́ ọmọ báyìí pé ní ìta ti ń sọ fún tipẹ́tipẹ́ ní kọ̀rọ̀ ọ̀hún ìyá tún fẹ́ fún ta gbangba náà báyìí tó rà wí ńgbà kan wọn ọ̀gbá. Ìta wí fún kọ̀rọ̀ tí ó gbà àwọn ẹ jẹ́ wọ́n wí fún ta gbangba báyìí náà ẹ jẹ́ wọ́n wí fún ta gbangba náà ẹ jẹ́ wọ́n wí fún níta gbangba tán bá wí fún ta gbangba káwàjọ mọ̀ pé kí ní ìṣẹ̀lẹ̀ àti wí fún láì mọ̀ ìyẹ̀gbà a mọ́ ṣe báyìí kí ní òsínú dáwà èyí tó pọ̀ jù nù nǹkan tá à ń bá sọ gan náà nù ẹnìkan ní pé èmi náà sọ pé dárí yọ̀tọ̀ mi bàbá gangan fúnra ní pé dárí yọ̀tọ̀ mi kí n tó bá wọn pè tí ẹ bá sì rí bẹ́ẹ̀ kọ́ lọ já mi ìbẹ̀ nǹkan lè mi lọ. So bàbá wa Waziri ìlú ilẹ̀ Yorùbá lápapọ̀ tí ẹ jẹ́ aṣíwájú fún wa láti ìlú Ìwó kò tún sọ lẹ́ẹ̀kan sí akramakumullah àkókò yìí kọ́ lákòókò ẹ̀bẹ̀ fún Saheed kódà tí ẹ̀bẹ̀ ń gan pẹ̀lú ẹ̀fẹ̀ káwọn fẹ́ mọ́ ṣe ìtìhámù yìí pé ní abẹ́ lọ́wọ́ sí nǹkan tí ń ṣe ni
ipe abẹ́ni náà lọ́wọ́ sí nǹkan tí ń ṣe ni ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ní ìwà ìlójútù kan náà mo fi ń pìyàn sínú dáwà kìí ṣe wà ká mọ búyàn kìí ṣe wà ká mọ yàkàyàkàyàn kìí ṣe wà ká tàbùkùyàn ká bọmọlúàbí rẹ̀ jẹ́ ní jẹ́ pìyàn ṣe dáwà ẹwà tí dáwà níhun ẹjẹ́ àjọ gbé jáde ká ṣàlàyé rẹ̀ fáyé ẹni tí ó bá ti wá lọ́rú orígun bẹ́ẹ̀ ṣe bóun dìde wípé ní ẹni tí Sheikh Imran ṣe àwọn kan báyìí ṣe bóun dìde tán ni ká ní pé gbogbo ẹ̀ ló bá jẹ́ pé lóòótọ́ ló bá sì tọ́ kó jẹ́ pé ẹni tó yẹ kó super ẹ́ẹ̀dì kan bá bẹ̀bẹ̀ jù Sheikh Imran ló yẹ kó jẹ́ torí ó gbé wọn lórí gan àfáà wa ni wọ́n naam àfáà wa ni wọ́n so tí òun bá wá gbé wọn lórí jù wá lọ tó bá ti pé lórí òótọ́ ló bá wà táwọn wá bá bẹ̀bẹ̀ táwọn náà bá bẹ̀bẹ̀ ìlànà wọn látẹ̀lé nìyẹn àmọ́ tán bá wá jáde tán bá wá bá bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ náà ṣe bá bẹ̀bẹ̀ yìí táwọn ò bá wá bá bẹ̀bẹ̀ mùjárọ̀dù ṣìhádì ni wọ́n sì mú yàn sí lágídí gbogbo akọ́lájọ wà lójú kan náà sọ̀rọ̀ tí èyí bá ti ṣe pé ní in tó jẹ́ ìpínlẹ̀ tọ́lọ́run wíta nẹ́bì rẹ̀ wí tẹ́pẹ̀ wá sídìí rẹ̀ ni ẹwọ́jọ́ tí abúlbàrọ̀ káàdì tí wọ́n sọ wípé ní ó bú ọba Ìlọrin ó sọ̀rọ̀ kan ẹwọ́ bó ṣe mú wọn bú káwọn náà wá jáde kan wá pẹjọ́ ìgéǹsì rẹ̀ ṣẹ́ bá bẹ̀bẹ̀ sẹ́lómi náà bá bẹ̀bẹ̀ in tó yẹ kíkì níwọ̀n túmọ̀ sí ibẹ̀ ń kọ́ lèmi ń lọ bàbá Waziri ilẹ̀ Yorùbá lápapọ̀ nínú nǹkan tó fà kí kò yẹ kẹ́ ti fi jáde àbí kò yẹ kẹ́ jáde láti wá bá bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́mi rí ń bẹ̀ ní wípé ní tí a bá jọ gbà wípé ọba Ìlọrin tí oníkàdùkọ̀dà wọn ṣe ṣéhù nísìnyùn ẹ̀ta a bá jọ gbà wípé ní wọ́n sì remain lọ́ba mùsùlùmí zillullahi ni wọ́n náà ìbòjì Ọlọ́run ni wọ́n ṣe ń tọ́ da ń tọ́ lẹ́tọ̀ọ́ ni kí wọ́n ṣerú nǹkan bẹ́ẹ̀ tí ẹ bá sọ ọmọ Ìlọrin tí ó gbà wọ́n lọ́ba lọ́dọ̀ rẹ̀ kọ́ bọ̀ àwọn tó gbà lọ́ba bó ṣe lè wò ọmọ bó ṣe lè wò ó rí kéyìnbó sọ odidi ọba ìlú sí abẹ́ local government ní tó ń kálukú tó pé ìtajọgbà náà nìyẹn tó ń ti bẹ́ẹ̀ náà tó bá kú pé ẹni ìhun náà bàbá ẹnìkan ni àmọ́ orí fídíò wọn kan láàárọ̀ ibà tó ń jáde láti inú palace bàbá wọn ti dàgbà gan ó túmọ̀ sí pé wọ́n á tó bí tí wọn ò bá lọ́mọ tó bá lè bí wọ́n tó ń gangan bí direct nínú táyé mọ̀ bó sún náà jà sí náà ni pé ní wọn níbọ̀ ọ̀fà gbàlagbà jẹ́ kí wọ́n kájọ jẹ̀yà ẹ̀ lára tiẹ̀ káwa náà kókó àkọgbọ́n bákan náà ni pé mo sọ lẹ́ẹ̀kan pé ní bàbá wa àgbà Sheikh Abdulbaki nílùú Ìwó ta ló tó bẹ́ẹ̀ ta lẹ́nu tó tó láti wá sọ̀rọ̀ nípa wọn ǹjẹ́ tẹ́nìkan bá jáde tó bá wá sọ rú bẹ́ẹ̀ bàbá wa Waziri ǹjẹ́ mọ̀ wòran ṣe é dákẹ́ ṣe é sì gbẹ̀bẹ̀ in tó dé mò ń ṣàpèjúwe ọ̀rọ̀ síra wọn ní o wallahi kìí ṣe torí àrífín o eléyìí ṣe torí àrífín rárá bó ṣe lè wò ọmọ ṣé ó fẹ́ correct ṣé wàá dámù ní àbó fẹ́ fi wọ́n tajà ara rẹ̀ àwa náà ṣe correction fún wọn ẹlòmíín náà ṣe fún wọn mo ní tíra wọn tawjihu dáwà wa du'a tí mo gbé tí mo lákọọ́lẹ̀ nǹkan tí mo ń kọ́ ń pa rẹ̀ ṣé mo wá jáde mo wá nígbà náà wọn bá sílámù rẹ̀ Yorùbá jẹ́ àbí kí wọ́n jáde kí wọ́n mọ sọ̀rọ̀ tó wá lágbára against wọn so bí àwọn wá kí ṣe tó bọ́n ṣe pàtàkì lẹ́mìí tiwa tí èèyàn bá ti táwọn táwọn pé àti ẹ̀kí wájú wọn àmọ́ wallahi azim aláwọn aṣíwájú dáadáa ẹni ìbọ̀wọ̀ ẹni àpọ́nlé onítẹríba oníwà pẹ̀lẹ́ ni wọ́n táwọn pé ibi táwọn ẹni yìí ti jáde ìyá ayé ọ̀wọ̀ lòun náà ayé àpọ́nlé ayé ayé sí ni tá a sì fún wọn lápọ́nlé bẹ́ẹ̀ tẹ́nìkan nú wa tá a jọ mọ́ lọ́rin wọn ò bí ẹnìkan dá kọjá de pé bàbá bá kí níwò tí wọ́n ṣe jẹ́ torí kí ló fà á ànábì ní la tasubbu aba'akum ẹ mọ́ bú àwọn òbí yín àwọn sọ̀hábà ni àyàn ṣe gbóòbí rẹ̀ ànábì níbẹ̀ ni ẹni tó bá ti bú àbẹ́ lómi tí bú àbá tiẹ̀ náà àwa jáde ká wá bú ẹnì kankan nínú àfáà ìlú míì ká wá bú ẹnì kankan nínú ọba ìlú míì ká wá bú ẹnì kankan nínú ṣífù mọ́mù ìlú míì kẹ́nìkan wá mú ti ìlú tí ọkọ̀ wá mọ bú ká mọ wá wòran ọlọ́run ló pè wọ́n síbi tí wọ́n wà wọn ní fi jẹ́ aṣáájú ní ẹjẹ́ bàbá fún wa so ẹni tán bá ń bú bàbá rẹ̀ tán bá fún ní ṣàfáà àtọ́bá gbà ọkà rẹ̀ inú ọmọlúàbí lọ́wà ọmọlúàbí náà lápè
ẹ̀tàn bá sì bú bàbá rẹ̀ tó bá jáde tó bá wá jà náà sáàlùkọ́ máa lè ní láyé kì í sọ máa lè. So látara bẹ́ẹ̀ lórígun tá a sì wà lọ́wọ́lọ́wọ́ yìí àsìkò tẹ́ bá bẹ̀bẹ̀ kọ́ yìí bákan náà ni wípé ọ̀gbẹ́ni tá a wí mọye ibi tí ó ti forí kọ́ tó ti fọrùn kọ́ káàkiri téèyàn bá bẹ̀bẹ̀ kọ́ mọ̀ jẹ́ pé ńlọrin nìkan kọ́ bá bẹ̀bẹ̀ randomly tó téèyàn bá ti lè ṣèyún náà apá kan ẹ̀bẹ̀ wọ́n mọ̀ ní partial something nínú. Bàbá wa Wazeer ilẹ̀ Yorùbá mo tún sọ lẹ́ǹkan sí Sheikh Adam rahimahullah wọ́n bá àwọn bàbá bá kí lógbà wọ́n jọ lógbà wọ́n jọ ní ìbáṣe kódà àsìkò yìí gẹ kọ́lẹ́ ẹ̀kẹ́yìn náà jáde wá bẹ̀bẹ̀ Ànábì sọ̀rọ̀ àdísì pé abarrul birri an yasila ar-rajulu wudda abihi abarrul birri an yasila ar-rajulu wudda abihi méjì lẹ gbọ́dọ̀ jẹ́ síbẹ̀ sí wáyé ìkannú méjì kẹjọ ní súnnà tí ń gbàpọ̀ ní súnnà ni tẹ́ ẹ bá wá jó ní súnnà yẹn tẹ́nìkan bá wá tako ní súnnà bíi ti yín sí bàbá ṣe yẹ́ mọ̀ ìwòrán náà táwọn kan bá ń pè yín ní oníbídíà pé oníbídíà làwọn eléyìí ń darí àwọn bàbá táwọn náà tí wọ́n mọ̀ tò yín mọ́ wọn pé irú wọn lẹ́jọ́ ní wọn náà ni wọ́n tún bú lọ́wọ́lọ́wọ́ yìí mo sọ pé Ànábì sọ pé abarrul birri an yasila ar-rajulu wudda abihi alábàáṣe ni bàbá Bákí àti Sheikh Adam rahimahullah ìdókòó já àfáàlẹ̀ Yorùbá dà wọ́n pọ̀ rahimahumullah kọ́nà bá ní kẹ́ gbogbo wọn ẹni àdúrà ní wọ́n lẹ́nu wa tọ́ra àwọn lànà tí ẹni náà fi ń jẹ́ ní ti ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí níbi tí wọ́n bá adílàwà náà ti gbé tó bá wá rí bẹ́ẹ̀ kẹ́nìkan wá mú Sheikh Adam kan wá máa mú wọn bú nínú dáadáa tẹ́yìn náà gbọ́dọ̀ ṣe òun náà ní kẹ́ ẹ ṣe sílà wo lẹ fẹ́ ṣe ní tí ń bá àwọn ọmọ Sheikh Adam lọ́wọ́lọ́wọ́ ní tí ń bọ́ ọmọ kí wọn lọ́wọ́lọ́wọ́ kọ́ mọ bẹ́yìn náà àdìsá Ànábì mo tú o afa Abdullahi ibn Umar nígbà tó máa apply kìíní yẹn wọ́n ní kọjá lọ́jọ́ kan ọwọ́ arọ́kùnrin kan ó sì bọ́ kìíní ṣe tẹ́lá sánú ní àbí rìdáwò rẹ̀ ó sì bọ́ sọ́kùnrin lọ́rùn bàtán wá súnmọ́ wájú àwọn tó wá tẹ̀lé tó jọmọ kí ó àfáà wa ọ̀gbẹ́ni ibo tí ẹ ti tẹ́ fi bọ́ nǹkan báyìí sí lọ́rùn ó ní bẹ́ẹ̀ ni alábàáṣe ni bàbá rẹ̀ àti bàbá òun sì gbọ́tà Ànábì sọ wípé ní nínú dáadáa tó ga jù tíyẹn ṣe fóbi rẹ̀ òun náà ní kí ni o àwọn tó jólùfẹ́ bàbá rẹ̀ ń kọ́ mọ́ wá tí dàpọ̀ fún wọn ìdàpọ̀ tó dáa jù tẹ́ ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí fún lè Sheikh Adam ní pé kẹ́ mọ́ gbà ṣàfáà kẹ́ mọ́ jáde wá ṣàfáà hàn mi tọrọ mi ń bọ̀ wá nínú ènìyàn ìpè ní àsìkò tó yẹ kẹ́ jáde wá ṣe ṣàfáà àkọ́ yìí tẹ́ ẹ bá sì ṣe ẹ̀ṣẹ̀ randomly kọ́mọ̀ ní apá kan kinní kan nínú tẹ́ bá fẹ́ ṣe lápá kan òun náà apá kan ibi tó ti ṣe wípé ní bàbá Sheikh Adam bàbá wa Abdulbaki àwọn méjèèjì alábàáṣe dáadáa ni wọ́n. So gbogbo àwọn nǹkan yẹn ó yẹ kí bírù ó jáde ok ẹnìkan kọ́mẹ́ntì ń bí nígbà tí Kutubi say something about Sheikh Adam I guess you follow him to zone 2. Akramakumullah barakallahu fikum ẹ ṣeun gan kí ni Kutubi sọ ó mú olóhùn sọ ìtàn ọkọ̀ ṣe mudirul markaz níbi ìtàn tó pa gbogbo táwa ń jà fún lára Sheikh Adam lọ́wọ́lọ́wọ́ báyìí sí pé wọ́n jẹ́ àfáà wa wọ́n sì jẹ́ aṣáájú wa aṣáájú àti àfáà tí wọ́n jẹun lábẹ́ sọ̀hábà nẹ́bì mọ́sùwákàdí sí lẹ́ẹ̀kan tá nẹ́bì tó pé látẹ̀súbú àbá àkùnmẹ́mọ́ bú àwọn òbí yí ó di méjì sọ̀hábà nẹ́bì ọ pàtàkì lẹ́mí iwájú gbogbo ẹni tó bá kù lọ ṣẹ̀yìn olé ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé sọ̀hábà nẹ́bì òbí àwọn nǹkan ni wọ́n ó di méjì ìjọ sọ̀hábà nẹ́bì bú abẹ́ ní kankan gbogbo tí yẹn bá fẹ́ lóhun dánú ìsìlámù yìí yóò fi táwọn sọ̀hábà nẹ́bì ṣe so tá a bá ti lè gbìdá sọ̀hábà nẹ́bì síwájú láàfin lè gbà ọ̀rọ̀ Sheikh Adam náà tẹ́ ẹ bá ti ní ká akáǹtù sọ̀hábà nẹ́bì ká yọwọ́ bí ọ̀rọ̀ Sheikh Adam náà tẹ́ ẹ bá ti ní ká ṣàìmoore pẹ̀lú ọ̀rọ̀ àwọn sọ̀hábà nẹ́bì ṣe ká ṣàìmoore pẹ̀lú Sheikh Adam náà no analysis tó fojú hàn tí ọ̀lọ́ jìnnà ni
bàbá Mudun Markaz ọlọ́run bá ní ṣàlékún dáadáa rẹ̀ fún wọn kó bá ní ṣàlékún ìmọ̀nà fún wọn kó bá ṣàlékún àlàáfíà fún wọn àdúrà táwa ń ṣe ń takọ ilé àdúrà tá ń ṣe nínú ilé là ń sọ wọn pa ìtàn sọhábà nẹ́bí gẹ́gẹ́ bí láwùjọ tí wọ́n ti pa tọ́mọ wọn fi ń pa Kútúbì náà wá ṣe bẹ́ẹ̀ pa tòun ti bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ó tún jáde wá lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ní ẹnu òun ọgbà o òun ọ̀lẹ́tẹ̀ sùúrù bẹ́ẹ̀ o Sheikh Adam báyìí Sheikh Adam báyìí Sheikh Adam báyìí lára àwọn táwọn jẹ́ báyìí ó kó ṣe kí ni n tó sọ ọgbà pé àṣìṣe lòun ṣe tí ò lọ jìnnà jù ọ̀dà ẹ̀ sáà gba ṣàfáà rẹ̀ ṣé kí wọ́n gba Saheed Shittu náà báyìí ẹ̀ sáà gba ṣàfáà àti Kútúbì ṣé kí wọ́n gba Shittu náà báyìí náà ní àbí táwọn bá ti gba ṣàtẹ́ ẹ̀ gba ti Kútúbì àbẹ́ gbà ní tẹ́ ẹ bá ti gba ti ẹ̀ náà ẹ gba ti Shittu náà. Akramakumullah ntí Kútúbì sọ àti ntí Saheed Shittu sọ mọ̀túnmọ̀ tí Saheed Shittu sọ ni ọ yọ ìsìláàmù kó lára Sheikh Adam yẹn nìkan nípa ẹnìkan lọ bẹ́sìn jẹ́ ẹni wọn náà lẹ́sìn nìtúmọ̀ rẹ̀ náà àfà gbogbo wọn lẹ́sìn ẹ wá fi ń wéra wọn pẹ̀lú nǹkan tí Kútúbì sọ tó ṣe déédéé ara ẹ mọ́ ṣàbòsí náà tó ṣe déédéé ara wọn ní kí ló tẹ́ rí báyìí tó ṣe déédéé ara wọn ó mú Sheikh Adam ó yọ wọn báyìí ó láwọn náà bá ìsìláàmù lè Yorùbá ó yọ wọn kó ní ìsìláàmù ẹni tí ó bá ìsìláàmù jẹ́ ẹni tí ò lẹ́sìn ni sọ́jọ́ra wọn ni sọ́jọ́ra wọn kọjọ́ra wọn ó ṣeun èèyàn gbọ́dọ̀ ráyè ìlú àwọn báyìí jáde wọ́n kàn máa ba prógámù yẹn jẹ́ ni gẹ́gẹ́ bí òkèta wa ń sọ lọ bàbá wa Wazeer ilẹ̀ Yorùbá lápapọ̀ kọ́nà bá ní ṣe dáadáa rẹ̀ fún yín kọ́nà bá ṣàlékún àdóòtì rẹ̀ fún yín kọ́nà bá ní pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe wáyé tẹ́ jáfà tẹ́ já síwájú wa yìí ǹjẹ́ yóò dàjẹ́nu yóò dùn kẹ́nìkan mú yín kó ba personality tẹ́sìn gbé fún yín kó fi bà á jẹ́ mọ́ yín la kó gbẹ ẹ̀sìn jẹ́ mọ́ yín la pátápátá kíró àwa yìí náà wá dákẹ́ káà ní kọ̀ọ̀kan wa ìjáwá náà pẹ̀lú ẹ̀ńtọ́ lẹ́sìn àbí ká wá sọ wípé ní ẹja gbàsí pé ẹja mójúkú o àfáà tuntun gbọ́ dáadáa o èmi ò ní pé kí wọ́n má gba ìsìpẹ́ rẹ̀ o èmi ò ní ká má gba ìtúbà rẹ̀ o ọ̀gbọ́sẹ̀ èmi ò ní ká má gba ìtúbà rẹ̀ o àmọ́ níta tó ń pera wá sí ni pé ní ìjásìkò yìí là mọ̀ sọ wípé ní ẹja bá bẹ̀bẹ̀ èmi ò sọ pé ní ìtúbà rẹ̀ ó ní kọ́nu kọ́họ̀ nínú o èmi ò sọ pé ní ìtúbà gúnugún ni o èmi ò sọ pé watermelon friendship ni o ọlọ́run lọ́mọ tí ń bẹnu oníkálùkù ọlọ́run lọ́mọ tí ń bẹnu oníkálùkù àmọ́ ṣé lásìkò yìí ni ṣé lórí ojú àwọn agbọ́nrin báyìí ni ní tẹ́mi sọ ni sókè Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa hasanati Sheikh Adam pọ̀ láwùjọ tán bá sọ kìíní kan tó bá ṣe pé ní ìjtihádù wọn náà bá gbé wọn débẹ̀ tán bá fi sọ ọ̀dà sí kèfèrí ni wọ́n ṣe kèfèrí tí àwa bá jáde tá a bá ṣe rọ́dù fáwọn ibi tó bá jẹ́ òkú díẹ̀ nínú nǹkan tí wọ́n sọ ní ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì rẹ̀ ṣé ó ní ká stripe wọn kó nu ìwọ̀ tọ́lọ́run bá fi wọ́n ṣe tán bá ní ẹ̀tọ́ sí mú àdá ti wà láwọn orígun ibi tó bá kù díẹ̀ tọ́ àwọn ibi tán bá ti bùkátà sí mú wà látù lọ́dọ̀ wa ṣe kádáká mọ́sọ̀ àfà ẹni tó sọ fún gbà náà pé èmi dákùnrin padà ń takùn Saheed Shittu lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣe yọ́ dà fún ọ nígbà tí èmi ń jáde against àgbóró ìmọ̀ nítorí kí lọ́mọ tó fà nígbà tí èmi ń jáde pẹ̀lú fún láti support Saheed Shittu against àwọn tí wọ́n wọ́n sì jù lọ kí lọ́mọ tó fà kí làkọ́kọ́ ọ̀rọ̀ dù tèmi fún Saheed Shittu nígbà tí Saheed Shittu ń tàbùkù Al-Fulani tí ń pọ́n olóyè Sunday Igboho mọ̀sánbẹ̀ ìpín láíláí ọlọ́ni afanaj'alul muslimina kal mujrimin kọjọ́ra wọn ó ti gbọ́ ìsì mi so level ni ibẹ̀ lèmi sì wàdí sí level yẹn lèmi wà táburú bá pé méjì kan sàn sẹ́ẹ̀kan bí mùsùlùmí bá wà tó bá ní tọ́wà ìtẹ̀lé tọ́lọ́hun tó ní máṣíyà ẹ̀ṣẹ̀ ọlọ́hun tó ní súnnà tànábì tó ní bídíà nínú òròrí àbí nínú àgbọ́yé rẹ̀ àfà méjèèjì yẹn
iná láàfi bá a lónú ẹ̀sìn tí Ibn Taymiyyah sọ tó dẹ̀ jẹ́ ojú ọ̀nà òdodo tó yé mi lèmi ń sọ ohun orí ẹ̀ lèmi sì gùn lé muwalat tí ṣíkàdá mú bùkátà sí èmi máa fún wọn muadat pé bàbá sọ báyìí orí báyìí tí wọ́n gùn lé èmi ò fún wọn wọn náà wà alhamdulillah nígbà tọ́rọ̀ Sheikh Adam àti Sheikh Ibrahim yá ṣe ṣẹlẹ̀ mo ṣáà jáde táwọn ń dìfẹ́ǹdì gbà yẹn ní dìfẹ́ǹdì kí ló fẹsẹ̀ múlẹ̀ jù kí ló kúnjú òṣùwọ̀n jù kódà nínú àwọn tí mo nífẹ̀ẹ́ sí jù láyé yìí ní Sheikh Saban wà ọ̀rọ̀ tún débẹ̀ lẹ́nu mi pé ní Sheikh Saban ní akramakum lọ́lọ́ járí yín pé ìwọ̀ ń tẹ́ ẹ̀kọ́ ní mọ́ríkàzì àti ọmọ Sheikh Adam tẹ́ ẹ jẹ́ ní tẹ́ ẹ ń jẹ́ tẹ́mi mọ̀ kìí ṣe pé ẹjọ́ ní súfì kó afá máa wo òṣùwọ̀n ní máa wo òṣùwọ̀n yẹn tó bá gbọ́ èmi yẹ ó rí pé mi tẹ́mi wà nìyẹn tẹ́mi bá ti fojú wo nǹkan pé eléyìí tẹ̀sùn wọn di eléyìí lọ èyí tó tẹ̀sùn wọn á pàtàkì ẹ̀jù mí lọ kódà kó burú lọ́wọ́lọ́wọ́ tí ó bá ti burú jù èkejì lọ àmọ́ ń dọ́tọ́ bá ti burú jù èkejì lọ kò ní lọ. nínú ìwọ̀ tí Sheikh Adamu jẹ àwátá àjọ ọmọ kéwu wọn afá a lè rí apò tábàáyà ṣe kúfùrù ní ìmọ̀ lókù ìdẹ̀rọ ọlọ́run lọ́mọ ṣe bí àkọọ́lẹ̀ ọlọ́run ni lónìí kó ṣe pé ara rẹ̀ lágbà kéwu tá a bá ní choice tá a bá ní pé a lè ṣẹ̀ṣà ni ó ṣe é ṣe ká ní pé ọlọ́run mọ́tò wa mára dámọ̀ dákun ọlọ́run dákun mọ́tò wa mára rẹ̀ àmọ́ gbà tá a ní ọlọ́run ti tò wá mọ́ bẹ́ẹ̀ ṣé ká wá ṣàìmọ̀ orí ń bẹ̀ ni ṣé ká ṣàìmọ̀ orí ń bẹ̀ nítorí pé ní so àsìkò ẹ̀bẹ̀ kọ́ lásìkò tá a wà yìí tí wọ́n bá ṣàmójúkò bàbá ọba ìlú Ìlọrin bọ́n ṣe tóhùn bàbá ọba ìlú Ìlọrin bọ́n ṣe tóhùn lẹ́yìn ẹ̀mí ọmọ Ìlọrin nínú nǹkan tá a fi ṣeré ọba ìlú Ìlọrin wà nínú nǹkan táwọn ò fi ṣeré lọ́ba ìlú tiwa wà bẹ́ẹ̀ bá jẹ́ ibi tó pé níbi tìlú rẹ̀ ti wá níbi tìlú rẹ̀ ti wá wọn ò mọ pàtàkì ọba ń bẹ àwọn mọ pàtàkì ọba ìlú Ìlọrin tòun ti bẹ́ẹ̀ bá ṣe mọ pàtàkì wọn tó wọn tóbi lẹ́mìí wájú tọ̀rọ̀ lọ àmọ́ tí kinní kan tí ò tó wọn bá fẹ́ mọ rí wọn fín tí ọmọ tàbùkù wọn sáàmọ̀ wá wòran ó ní ìṣèbí gáàdì àwọn ọmọ Allah prophet and salam is my companion tán bá tóbi jù bẹ́ẹ̀ lọ ní àwa ti sọ ẹ̀wọ́ nǹkan kò yóò rẹ̀ báyìí tàbí so Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá sànú wa dédé nǹkan tí èmi fẹ́ sọ ni wọ́n gbà bá Wazeer wọn pé wọ́n gbọ́ mi yé mo tún sọ wallahi kìí ṣe kí wọ́n wá bù wọn. ìkí láti ṣe comparison láàrin Sheikh Adam àti Ababaki mo mọ̀ pé ẹ máa gbà wípé ní kìí ṣe kí mo lò ránkì ẹnìkan bí mo tàbùkù ẹnìkan bẹ́ẹ̀. mo dẹ̀ fẹ́ mú òótọ́ ọ̀rọ̀ jáde ní analysis mi fi lọ́bẹ̀ kìí ṣe torí àrífín wọn wallahi kìí ṣe torí àrífín wọn àwọn tó yàn bá tó bá tẹ̀ ẹsẹ̀ wọn àwọn tó yàn fẹ́ jámọ̀ kankan lára wọn àwọn ìtàbùkún ayé yẹ̀yẹ́ wọn ọgbọ́sẹ́ wallahi àwọn ìtàbùkún àwọn sí yẹ̀yẹ́ wọn lóòótọ́ ni pé òótọ́ ọ̀rọ̀ ọmọ tóbi jù wọ́n lọ àmọ́ wallahi lazim ní tàbùkún wà sí ní yẹ̀yẹ́ wọn tọ́ dára bẹ́ẹ̀ wallahi bàbá bá kí ń lù wọ́ ẹni àpọ́nlé ẹni pàtàkì ni wọ́n ẹni yìí ni wọ́n odidi àgbàlagbà àfáà lọ́lọ́run ṣe wọ́n tí wọ́n sì wúlò fún dáwà ń lù wọ́ bá Sheikh Adam rahimahullah àgbàlagbà àfáà ni wọ́n wúlò fún sàkọ́fà ìlìmíyà ìmọ̀ bẹ́ẹ̀ bá sì jẹ́ onílànà àṣàírọ̀ wọ́n wúlò fún dáadáa ọgbọ́sẹ́ téèyàn bá gbà ìpé ní ẹ̀tìkọ́ọ̀dù tó wọn àṣàríyà ni ọgbọ́ tọ́bá jẹ́ onífíkìwù Málíkì tọ́bá tún jẹ́ tọ́ onísúnà ni ọwá tẹ̀lé lánà Málíkì tí Ádámù wúlò fún lẹ́gbẹ́ kan sẹ́gbẹ́ kejì tọ́bá wá jẹ́ pé oní àkídà àṣàírọ̀ bá ní ṣé Ádámù wúlò fún dáadáa. So lórígun ni mi ò wá láti wá tàbùkù ẹnìkankan bákan náà ni pé ní ẹ wo bí bàbá wa Olúwo ṣe tó yẹn bí bàbá wa Olúwo ẹ gbọ́ bí bàbá wa Olúwo ṣe tó yẹn ẹ mọ iye àwọn ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan míì aláwọn tá appreciate lára wọn àti láwọn kan tá appreciate lára wọn ṣé bàbá ọba Ìlọrin ṣé láwọn ibi tá àti appreciate bàbá ọba Olúwo òun so ṣe déédéé pẹ̀lú ibi tá àti appreciate ọba Ìlọrin náà. So mo mọ̀ wípé ní ọmọ Ìwó kankan tó bá jẹ́ ọmọ alábí ibẹ̀ tó jójúlówó ọmọ bẹ̀ kò nígbà kí wọ́n tàbùkù Olúwo kọ́ ọmọ nígbà náà pé kí wọ́n gba ìṣìpẹ̀ ẹni òun láì tí ìdásẹ̀ rí àfún
tó téèyàn bá ti lè gbà bẹ́ẹ̀ kọ́ mọ́ fi ru bẹ́ẹ̀ lọ ìlú mi náà ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ nínú àpọ́nlé nínú ọ̀wọ̀ wọn òun náà ni kí agbìyànjú ká ṣe tó bá dá pẹ̀lú kí Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàṣánú wa kó mú wa dole dáadáa rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada wa salli wa sallim ala muhammadin abdika wa rasulik wa ala alihi wa sahabihi wa mawalah wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh